Ẹ kú dédé wòyí òjé. Dábàá gbọ́ pé kábíyèsí ó ti fi ìbínú ànáùnsì pé íńtánẹ́ẹ̀tì láti gbọ́ pé kábíyèsí pé ó lóun fẹ́ proper wedding pẹ̀lú Naomi ní ìgbà Easter. Wọ́n ní kì í ṣe kékeré o bá ṣe gbọ́. Wọ́n láwọn olórí wa bẹ̀rẹ̀ sí ní bínú pé báwo ni kábíyèsí máa fà wọ́n lẹ̀ tó ló máa wéèdì Naomi pé kò jọ àwọn ò ní gbà o ló bá ń protest. Wọ́n lánàá ní kábíyèsí àná tó wá di ẹ̀nì Naomi múra ó dẹ̀ lọ sí Àkúrẹ́. Wọ́n ní bóyá ó lọ sọ fún àwọn òbí ẹ̀ pé kó máa prepare fún wedding pé bàbá ní kábíyèsí sọ lánàá pé kúlúkálùkù máa gbáradì. Wọ́n nígbà Naomi dẹ̀ wá sọ pé tó dẹ̀ wá ń bọ̀ láàfin tó dẹ̀ dé géètì. Wọ́n láwọn olórí ní wọ́n ti géètì. Wọ́n náà lé gbogbo àwọn security dànù. Wọ́n gba kọ́kọ́rọ́ wọn lọ́ọ̀kì géètì. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa lọ́ọ̀kì lẹ́yìn inú compound àwọn bẹ̀rẹ̀ sí ní protest pé kò ní kì í ṣe bíbáyìí láyéláyé àwọn ò ní gbà kí kábíyèsí ní ó fà wọ́n lè kú lọ wẹ́ẹ̀dì Naomi pé kì í ṣe bí kò rí jọ́. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní protest. Wọ́n ní bí Naomi dẹ̀ ṣe dé géètì kábíyèsí ò tiẹ̀ sí ìdè. Wọ́n ní kábíyèsí náà jáde. Bí Naomi ṣe dé géètì àwọn security dà. Ó hàn àwọn security ní pé àwọn NRC wọ́n ti géètì o. Wọ́n ní nítorí pé wọ́n ní káwọn má ṣí géètì pé wọ́n ti tì lẹ́yìn lọ pé tó wá pé táwọn àwọn lè ṣí pé wọ́n ti géètì nínú ilé. Wọ́n láwọn olórí wọ́n ti géètì. Can you imagine? Ẹ mọ̀ pé àwọn pípù yìí wọ́n nípa bámbárì ṣá. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní da omi wọ́n bẹ̀rẹ̀ sí ní da omi láti géètì síta náà wá ń da omi sí orí mọ́tò Naomi. Tí Naomi bá tiẹ̀ sọ pé wọ́n ń da omi sí Naomi lára. Bí Naomi ṣe reverse mọ́tò ènìyàn pé bó ṣe wá pé kábíyèsí. Kí má ṣe kékeré òun jáde o. Òun dẹ̀ ti délé. Àwọn olórí ti lọ́ọ̀kì géètì. Wọ́n ní kì í ṣe bí pé òun ò ní wọlé pé ó ń ṣe náà ń da omi sí. Wọ́n ń da omi sóhun lára wọ́n gba géètì ń da omi sínú ilé. Láì ṣe illiterate. Àwọn illiterate àwọn tó ń ti kàwé rárá wọ́n ka ọgbọ́n orí wọn dẹ̀ pé wọ́n dẹ̀ farabalẹ̀. Wọ́n rà ń ṣètò ayé wọn díẹ̀díẹ̀. Ṣé owú jíjẹ pé ẹnìkan fẹ́ ọkọ àwọn òun ló tó yìí àbí kí ni nǹkan náà tí wọ́n rí lára Naomi tó ń bù wọ́n jẹ lára tó ń mú life wọn tó wà miserable báyìí tó fi di pé ṣe ni ara kọ̀ọ̀kan wọn. Ṣé irú èṣù wo ni kábíyèsí lọ fi decorate palace? Kábíyèsí gbogbo kìíní wọ́n ń wo ilẹ̀ Yorùbá. Èmi ò tí ì rí irú ẹ̀. Wọ́n dẹ̀ ní first monarch ní kábíyèsí wa. Èmi ò mọ̀ bí nǹkan tá à ń gbọ́ ní talent o. A máa ń sọ pé ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ṣá? Ṣé irú eléyìí ó lè wà in existence ní this era tá a wà yìí? Ní bí gbogbo nǹkan ṣe bí civilization ṣe wà láyé báyìí. Ní àwọn kan wà tó sọ pé wọ́n wà crude bí ìgbà tí nǹkan tí ó tiẹ̀ ṣẹlẹ̀ rí láyé non practice pẹ̀lú kábíyèsí ní ààfin. Ṣé pé àwọn náà bí kábíyèsí ni? Àwọn ni family ẹni ẹbí kábíyèsí àbáwọn ni parent kábíyèsí? Even parent gan pàápàá. Àwọn parent ó ní ìwọ̀nba nǹkan tó lè sọ fún ọmọ àwọn tó lè caution ọmọ sí. Tọ́mọ bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ ṣe títóbi rẹ̀ ni tó wá dẹ̀ fojú inú gbà kíní yìí ó dẹ̀ dá o wọ́n á gbé yẹ̀wò wọ́n á fún ọmọ ní advice tó fine and irú advice yẹn ọmọ á dẹ̀ mú lò bẹ́tẹ̀ tí ò bá dẹ̀ tí advice ò bá múná dóko so even gan ọmọ gan ti mọ̀ pé
dáàdì mọ́mì nǹkan tẹ́ fẹ́ sọ tẹ́ ń sọ fún mi yìí ó dàbí ìpòbóyá ìtanú lẹ fi ń sọ ṣé mo lè gba ilé ìṣá bírú tí bàbá kábíyèsí sọ fún kábíyèsí pé má lọ fún ìyàwó púpọ̀ o wàhálà ló máa ń mú bá ni o ó máa ń fa ogun sínú ayé ọkùnrin o àwọn tó ń tan kábíyèsí pé kó lọ fẹ́ ìyàwó 100 kó lọ fẹ́ millions wife wọ́n ń tàn láti jẹ́ kí ẹ̀mí ẹ̀ tètè kú because obìnrin máa ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin kú bẹ́ẹ̀ ni even gan ọkùnrin tó fẹ́ ìyàwó méjì ọgbọ́n méjì ló máa lórí tó bá lo ọgbọ́n méjì ó máa tètè parẹ́ ká má sì sọ pé tó fẹ́ ìyàwó àwọn kan ní bàbá tí wọ́n fẹ́ ìyàwó méjì pé ìyàwó méjèèjì tí bàbá wọn fẹ́ wọ́n wà united wọ́n wà in good term wọ́n jọ oúnjẹ wọ́n jọ mú kó bẹ̀tì ju gbogbo ẹ̀ lọ pé peace wà nù ilé wọn kò sí bọ́n ṣe lè ṣe má yẹn kápá alé ẹ̀ nì tí peace bá máa wà nù ilé yẹn ó máa kápá alé ẹ̀ torí àwọn kan láyé àtijọ́ tó ń fẹ́ ìyàwó púpọ̀ torí pé wọ́n ń ṣe iṣẹ́ oko ni o tó wá dẹ̀ ti ní oko ńlá wọ́n máa bù fún ìdígi kọ̀ọ̀kan ìwọ ìyàwó ìyálé portion tiẹ̀ ni ìyàwó portion tiẹ̀ ni ìyàwó mi portion tiẹ̀ ni ló máa pín fún wọn káàkiri so lọ́kùnrin yẹn ó máa mójú kúrò ó dẹ̀ lè jẹ́ pé ẹyọ kan tó dẹ̀ máa fẹ́ tóun àti ẹ̀ dẹ̀ máa ṣe wọléwọ̀ tí bàbá máa fi máa gbádùn ayé ẹ̀ because of where ti bàbá yẹn ó ti pín already fún àwọn obìnrin yẹn wọ́n máa fi oko yẹn àbí nǹkan tí bàbá pín fún yẹn wọ́n máa fi máa oko yẹn wọ́n fi máa ṣe àbí àwọn ọ̀nà ṣe sọ wọ́n fi máa ṣe blessing of business wọ́n ṣe business wọn lọ́tọ̀ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ àwọn àtàwọn ọmọ wọn kò wá nídìí pé bàbá tún kéta ẹnìbọ̀ ó ti dá wọn lóko ó ti sẹ́tù olúkálukú torí kí ọrọ̀ bàbá lè pọ̀ sí òun náà fi ń fẹ́yàwó púpọ̀ ó dẹ̀ máa ṣí ẹ̀ fún wọn ṣí ẹ̀ tó olúkálukú wo ẹ máa bá mi mo ti fún ìwà àtìyá yín ní tiyín so olúkálukú á dẹ̀ múra sí iṣẹ́ kò sáyè pé competition olúkálukú dẹ̀ ń bímọ tiẹ̀ láyé àtijọ́ tá a mọ̀ o gbogbo wọn wà contented sí nǹkan tí wọ́n fún wọn kì í ṣe bíi tàwọn olórí wọ̀nyí mo dẹ̀ mọ̀ pé àwọn olórí tó wà láàfin kábíyèsí ọ̀kánjúà ló kàn ń ṣe wọ́n ni ìkàdé ni wọ́n nígbà tí ọkọ tó gbé yín wálé ó gbé yín sílé pé at least pé gbogbo yín pátápátá pé ẹ máa enjoy ká má ti sọ pé dídí ọba àlú kí ni kábíyèsí ìbá ṣe tó lè bí wọ́n nú tó yìí nígbà tóun àti ìyàwó àárọ̀ tọ́jọ́ wà Naomi dẹ̀ ẹ̀yin dẹ̀ ṣe nǹkan tí Naomi fi bínú tí kábíyèsí dẹ̀ sọ pé ojú ẹ̀ dẹ̀ ti ká nígbà tẹ́ fi nǹkan dí ẹni ẹlẹ́ni lójú ó wá ṣẹ̀ṣẹ̀ wá realize pé kí ló ń ṣe òun tó yìí jẹ́ kó mú ìyàwó òun padà torí àwọn tóun tiẹ̀ fi tìtorí ẹ̀ sọ pé tí ìyàwó òun fi bínú lọ àwọn yẹn gan wọn fún òun ní ìsinmi jẹ́ kí n padà kí n lọ mú ìyàwó mi nígbà tó ju ẹni ẹlẹ́ni ká tí respect kún ènìyàn kò lọ́gàá ó ń fún ọkọ ẹ̀ ní respect to the call ó ń fún kò dẹ̀ ń bu bí àwọn tó kù wọn ò ní respect wọn kàn máa bú ọkọ wọn máa bú ṣeré ni ó ní ẹlẹ́ni wò pé tóun bá máa continue pẹ̀lú àwọn tó láti tóun lọ gbé sáàfin ẹ̀mí òun máa kúrò bó ṣe tètè lọ mú ìyàwó ẹ̀ àárọ̀ tó fà á mọ́ra ni ẹni láyé pé pípalẹ̀ fẹ́ pa kábíyèsí pé kò gbọdọ̀ ní rest of mind pé àfitẹ̀fà pàmbó náà ti ṣerú ẹ̀ orin ìlú wo nìyẹn níbo ni wọ́n ti ṣerú ẹ̀ ní ayé yìí even ayé àtijọ́ gbogbo tí wọ́n ní pé wọ́n máa pa nǹkan kábíyèsí náà bá wọ́n máa pa ìyàwó ẹ̀ wọ́n tún máa pa àwọn ọmọ ẹ̀ kábíyèsí dẹ̀ ń wò ẹ̀yìn èèyàn ẹ̀rẹ̀ bá wa dá sí eléyìí lágbára o wọ́n ní láéláé pé náà mi ò gbọdọ̀ wọ àfihàn mọ́ pé kó máa lọ ó fẹ́ wá fọkọ wọn sọ husband snatcher náà ń pè wọ́n mà nílé ní pé husband snatcher ọmọ àjẹ́ kan gbádùn ẹnu wọn kàn sọ pé husband snatcher náà ń pè ní husband snatcher Naomi ẹ̀yin lẹ fi ilé ọkọ yín lẹ tẹ dálé ọkọ yín rú ẹ̀dẹ̀ wá sílé Naomi tẹ̀tù sọ pé fẹ́ tún darí kò sáàyè Ọlọ́run ò ní gbà fún yín lágbára Kristi Ọlọ́run ló máa dá sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa eléyìí ó ga ọ́ torí tiẹ̀
eléyìí gan tójú súyàn. Ẹ bá wa dá sí o, ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àní irú àwọn ọmọ wo ò ní ṣìyàn. Kábíyèsí ò ṣìyàn. Kì í ṣe pé kábíyèsí ṣìyàn, bẹ́ẹ̀ táwọn túláàsì. Kì í ṣe pé ẹni ẹlẹ́ni ó ṣe nǹkan tí àwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe, táwọn èèyàn ń ṣe. Bẹ́ẹ̀ bá ní ti kábíyèsí fi wá bu lọ́wọ́. Wọ́n ní wọn ò rí eléyìí rí, wọ́n fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀. Kí náà rí rí? Wọ́n sọ pé ṣé méje péré ni kábíyèsí fẹ́ tó dàbí pé gbogbo ayé ni kábíyèsí fẹ́. Kí ló àwọn bá àwọn méje yẹn? Wọn ayé ni gbogbo ayé téèyàn ayé ni wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí ẹ̀sìn mi ẹ̀dọ̀ má yẹ kí ìbínú Ọlọ́run bá yín. Torí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹ̀yìn náà jókòó kẹrù yín kẹrù dáadáa pé nǹkan tá à ń ṣe ìṣòjì ẹ̀bọ́jú ó bọ́ Ọlọ́run ṣó right. Torí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe right o. Ẹ jẹ́ kí kábíyèsí kó ṣe nǹkan tó wùn. Ìyàwó ẹ̀ nìkan tó wùn ló ń ṣe. Torí ó wùn láti mú yín wá sáàfin. Tó bá dẹ̀ sọ pé ẹ fún òun ní wàhálà, ẹ dẹ̀ bí ìlà kúrò fún. Ẹ jẹ́ kó olólùfẹ́ ẹ̀ ní, ó ti ṣe kó ṣẹ̀fẹ̀ fẹ́ Naomi, ó ti fẹ́ tipẹ́. Ẹ̀yin náà lẹ da àárín wọn rú. Ẹni ẹlẹ́dẹ̀ ni kó lọ mú nǹkan. Ẹni ńlá ẹ fẹ́ rí ìbínú Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like. Ẹ ṣé gan. God bless you. Amen. Bye.